Aláròyé máa wí o. ẹgbẹ́ APP ní Oyèbámíjí kò lẹ́tọ̀ọ́ láti díje fúnpò gómìnà Ọ̀ṣun. ẹgbẹ́ òṣèlú Action People's Party APP nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé olùdíje fúnpò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Alhaji Bọ́lá Oyèbámíjí kò lẹ́tọ̀ọ́ láti díje nínú ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Nínú ẹjọ́ tí ẹgbẹ́ APP pè nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó wà nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti sọ pé irọ́ bàǹtàbàǹtà ni ìwé ẹ̀rí tí Oyèbámíjí fi sílẹ̀ lọ́dọ̀ àjọ elétò ìdìbò INEC. Nínú ìwé ìpẹ̀jọ́ tó ní nọ́mbà FHC OS CS 50/2026 ni ẹgbẹ́ náà ti sọ pé nǹkan tí Oyèbámíjí sọ fún Independent National Electoral Commission INEC ni pé òun ti ń ṣe kóòṣì láti gba oyè ọ̀mọ̀wé PhD lọ́wọ́ nígbà tó sì jẹ́ pé ìwé ẹ̀rí tó ga jù lọ ní poli ìyẹn Higher National Diploma ló ní. APP ní ẹni tó bá ti purọ́ fún àjọ INEC kò lẹ́tọ̀ọ́ láti díje gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà, nítorí náà kí ilé ẹjọ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Àmọ́ ṣá o, ẹgbẹ́ kan nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń jẹ́ Ọmọlúàbí Ethos Monitoring Group ti sọ pé aláìníṣẹ́ àti aláyọjúràn pátápátá gbà ní ẹgbẹ́ APP. Alága àpapọ̀ wọn Alhaji Ọláwálé Adérẹ̀mí sọ nínú àtẹ̀jáde kan tó fọwọ́ sí pé báwo ni ẹgbẹ́ tí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ lọ́wọ́ ìjọba tó wà lóde yìí yóò ṣe sọ pé kóòtù ló kù lórí ọ̀rọ̀ tí kò kàn wọ́n. Adérẹ̀mí ṣàlàyé pé kí ló kọ ẹgbẹ́ APP nínú ọ̀rọ̀ tó jẹ́ ti àjọ INEC. Nínú àtẹ̀jáde orúkọ àwọn olùdíje tí INEC fi síta, ìwé ẹ̀rí oníwèé 10 àti ti poli ni wọ́n sọ pé Oyèbámíjí fi sílẹ̀. Níbo ni wọ́n ti rí èyí tí wọ́n torí rẹ̀ lọ sí kóòtù báyìí? Kò sẹ́ni tí kò mọ̀ pé ẹgbẹ́ APP yìí ni àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ People's Democratic Party PDP lọ sínú accord báyìí máa ń lò nígbàkúgbà tí wọ́n bá ti fẹ́ hùwà láabi nípa ẹnikẹ́ni. Ìgbésẹ̀ tuntun yìí sì fi hàn pé ẹgbẹ́ accord ti rí àmì ìjákulẹ̀ tó ń dúró dè wọ́n lóṣù kẹjọ ọdún yìí. Ṣe ni kí ẹgbẹ́ APP fẹ̀hónú hàn lọ sọ́dọ̀ àjọ INEC tàbí kí wọ́n pe fásitì Ifẹ̀ níbi tí Oyèbámíjí ti ń fìmọ̀ kún ìmọ̀ lọ́wọ́lọ́wọ́ níjà lórí àwọn ìwé ẹ̀rí rẹ̀ kí wọ́n dẹ́kun ariwo tí kò nítumọ̀ èyí tí wọ́n ń pa káàkiri. A sì fẹ́ fi dá ẹgbẹ́ náà lójú pé òfo ọjọ́ kejì ọjà ni wọn yóò bá bọ̀ ní kóòtù tí wọ́n lọ yìí, nítorí ìwà aláìníṣẹ́ ni wọ́n hù. Ó sì dájú pé bí omi ìṣọwọ́ ni ẹgbẹ́ accord tí wọ́n ń ṣiṣẹ́ fún báyìí yóò ṣe dà wọ́n nù lẹ́yìn tí wọ́n bá lò wọ́n nílòkulò tán. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.